káàbọ̀ sí iléeṣẹ́ wa. Mo kí yín nílé lóko lọ́nà lẹ́yìn odi pé àjíǹde àtayọ̀ yóò máa jẹ́ fún wa o. Gbogbo ọmọ Yorùbá, ààrẹ Gani Adams ti sọ̀rọ̀ o. Ààrẹ Ìbà Gani Adams ti sọ̀rọ̀. Olórílẹ̀-èdè Nàìjíríà ó máa jóná gúrúgúrú ni o látọwọ́ agbésùmọ̀mí ní ẹ̀yìn oṣù mẹ́rin. Ó ní nítorí tí wọ́n bá kùnà láti dá àwọn state police káàkiri sí gbogbo agbègbè orílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ ni ààrẹ Ìbà Gani Adams sọ̀rọ̀. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, ààrẹ Ìbà Gani Adams, ìyẹn the National Coordinator of Oòduà, aláṣẹ àti olùdarí iléeṣẹ́ OPC, ìyẹn ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá, tí orúkọ rẹ̀ máa jẹ́ Ìbà Gani Adams. Ó ṣe kìlọ̀kìlọ̀ fún ìjọba Nàìjíríà látàrí ètò ààbò tó ti mẹ́hẹ lẹ́nu ìgbà yìí wá. Ó wá ní ṣẹ́rí níbi oṣù mélòó wípé tí ìjọba bá kùnà láti tètè wá bọ̀rọ̀ kan fi ṣàdá láàrin oṣù mélòó síwájú yìí, kò ló ṣeé ṣe o kí agbésùmọ̀mí kí ó sọ ilẹ̀ Nàìjíríà di eérú. Gani Adams fi ẹ̀hónú rẹ̀ hàn látàrí ìwà ìbàjẹ́ àti ìwà tí ò ṣeé mú gbọ́ sétí tó ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́. Bí àpẹẹrẹ, bí ìwà àwọn ajínigbé, bí ìwà àwọn agbésùmọ̀mí, bẹ́ẹ̀ bí ìwà àwọn tó ń da ìlú rú tẹ̀rọ̀tẹ̀rọ̀. Bẹ́ẹ̀ ni ààrẹ Ìbà Gani sọ̀rọ̀. Ó ní mo ṣetán tí ìjọba bá fún wa ní àtìlẹ́yìn láti lè kojú ìṣòro torílẹ̀-èdè Nàìjíríà yìí ni. Ó wá ní pàápàá jùlọ kó fún òun àtàwọn ọmọ ogun òun láàyè ní ilẹ̀ Yorùbá, kóun ṣe ètò ààbò tó péye nílẹ̀ Yorùbá. Ó ní kó fún òun àti àwọn ọmọ òun láàyè pé tí ìjọba bá ti lè pàṣẹ, òun náà tẹ̀lé nìyẹn o. Ó wá ní ẹ wo àwọn ilẹ̀ Yorùbá tó jẹ́ pé wọ́n ti fara kááṣá látàrí ìwà ìbàjẹ́ tó ń ti ọwọ́ àwọn Middle Belt wá yìí sí ilẹ̀ Yorùbá. Ó ní bí àpẹẹrẹ ẹ wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Kwara àti ìpínlẹ̀ Kogi. Ẹ wo bí ọ̀pọ̀lọpọ̀ Yorùbá bí wọ́n ṣe fi ẹ̀mí wọn ṣòfò tágbésùmọ̀mí dẹ̀ ń wọlé tó ń jí wọn gbé. Èèyàn bíi títí òun náà ní gbogbo àwọn ẹni yìí. Ṣé wá rí i pé àsìkò ti tó tí a bá dìde láti gba ara wa. Ààrẹ Gani Adams wá sọ̀rọ̀ o. Ó ní tẹ́ bá sọ̀rọ̀ ètò ààbò, ó ní ilẹ̀ Yorùbá nílẹ̀ tó jẹ́ pé ó bọ́ nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀. Ó ní nítorí àwọn ṣetán. I'm even surprised by what is happening in Kano because I always see Kano as a safe place. But sí ìyàlẹ́nu ilẹ̀ Kano gan-an, ó ní ó worse. Bẹ́ẹ̀ ó wá sọ̀rọ̀. Ó ní ẹ wo the federal government has not licensed with me. Even the governors have not licensed with me. Ó ní wọn ò tí ì bọ́ òun dúnàádúrà débi pọ́tẹ̀ fẹ́ sọ fún òun pé ó yá lọ máa ṣe iṣẹ́ rẹ̀ lọ. Ó ní kódà àwọn traditional ruler wọn ò pe òun sí rárá. Ìbéèrè tèmi ni pé pẹ̀lú gbogbo bí ètò ààbò ṣe mẹ́hẹ̀, ṣé nígbà tí wọ́n bá pe Ìbà Gani Adams kó tó lè dá sí ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí oyè tó jẹ odidi ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá, ó tún ní ó dìgbà tí àwọn kan bá pe òun kóun tó lè sọ pé òun dá sí ilẹ̀ Yorùbá. We were not even carried along on the protection of Yorùbá land. Gani ló sọ o. Ó ní kò sẹ́ni tó gbé òun débẹ̀ bí wọ́n ṣe ń lọ lórílẹ̀ Yorùbá o. The governor did not reach out to odidi ààrẹ ọ̀nà kakanfò for issue of security. Ó ní I don't know if it's political. I don't know what is behind it that the government will neglect someone that has over 6 million followers káre Ìbà Gani. Ó ní kí nìdí tí ìjọba ò fi wá sọ́dọ̀ òun fún ètò ààbò. Odidi òun tóun ní àwọn ọmọ ogun bíi 6 million tó dẹ̀ pín wọn sí 14 groups together láti form a group 6 years ago. Ó ní fún díẹ̀ yìí ètò ààbò ilẹ̀ Yorùbá ó ní kẹ́ má fọ́ o,
nítorí Oòduà ló lè ṣe é. Ìbà Gani ní kí wọ́n gbétò ààbò fóun o nítorí òun ṣetán láti dáàbò bo ilẹ̀ Nàìjíríà pàápàá jùlọ ilẹ̀ Yorùbá. Ó ní kí ló wá ń dá ìjọba lọ́wọ́ dúró, wọn ò ké sí òun, wọn ò pè òun póyà, kí ló wá dá wọn lọ́wọ́ dúró. Ẹ wo látàrí nǹkan tí ó sọ yìí àwọn ènìyàn mà ti fún lésì o. Wọ́n ní ṣó dìgbà tí ìjọba bá tó pè ẹ́ kó o tó lè sọ pé o fẹ́ dá sí ètò ààbò lórílẹ̀‐èdè Yorùbá. Bẹ́ẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n ní jẹ́wọ́ agbára ipò tó wà bó tiẹ̀ ṣe kan yìí. Wọ́n ní kó jẹ́wọ́ agbára ẹ̀ nípa dídáàbò bo odidi àwọn ará ìlú kí ó dẹ̀ fi ẹ̀rí ẹ̀ hàn pé òun kójú òṣùnà láti kojú àwọn agbésùmọ̀mí. Ó ní kó fẹ́ rí ẹ̀ hàn nítorí ẹ wá wo bí agbésùmọ̀mí ṣe kọlu ilẹ̀ Yorùbá. Wọ́n ní ẹ wò òun gan nílò láti ṣe ètò ààbò tó péye nítorí wípé àwọn ò rí kókó ìwàláàyè rẹ̀ ní ọ́fíìsì yìí. Wọ́n ní at least prove your title for once. Bẹ́ẹ̀ ni o, wọ́n ní kó yí Ààrẹ Ọ̀nà Kakanfò tiẹ̀ ṣe bí ọkùnrin. Wọ́n ní kó prove ẹ̀ for once kókò yé máa ṣe kíni kó yé máa dọ́nu. Bẹ́ẹ̀ ni o, kó yé máa dọ́nu rárá. Bẹ́ẹ̀ Emmanuel ó sọ̀rọ̀ ó ní ààrẹ gan pẹ̀lú ọ̀rọ̀ tiwọn. Ẹ jọ̀ọ́ ìgbáradì mélòó ló ṣe lẹ̀ fún irinṣẹ́ fún àwọn state police tó bá jẹ́ pé wọ́n ti rẹ́dì. Tí ò bá ṣe bẹ́ẹ̀ wọ́n ní Ìbà Gani wọ́n fọkẹ́ ẹ̀ jókòó jẹ́ o. Ntẹ́ ẹ bá ti lágbára láti ṣe ní kẹ́ ẹ sọ. Bẹ́ẹ̀ jẹ́ àkàn eléyìí. Arákùnrin Babalọ́lá ló ní ọjọ́ ni o. Ó ní ọjọ́ ní Ààrẹ Ọ̀nà Kakanfò. Ó ní kò sẹ́ni tó ń ríṣẹ́ àti pé ta ló ń ṣiṣẹ́ fún. Ṣé Yorùbá gan ni? Ẹ gbọ́ wọ́n ti padà ń jẹ́ ní ọwọ́ wò. Bẹ́ẹ̀ lọ arákùnrin kan ní ó sọ pé Nàìjíríà ó jóná láàrin oṣù 4. Ṣó máa ṣojú ẹni àbẹ́ ẹ ti jọ sáìn ní ẹ̀. Ẹ wo wọ́n ní kí Ìbà Gani lọ jókòó ìpè gbogbo àwọn sójà tó ti sọ pé òun ní láti jọ ẹ̀ kí ló dé tí ò tẹ̀lé wọn kó lọ kojú agbésùnmọ̀mí nínú igbó. Ó ṣe wá jẹ́ pé ilé ló ti ń dánu. Wọ́n ní kí ló dé tí ò tẹ̀lé wọn lọ. Jẹ́wọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá tó jẹ́ nípa kíkojú ogun. Tó a ò ní ìdíjú báyìí lọ nítorí a máa bẹ́ ọ bí ẹni bẹ́ṣu ni atẹ́lẹsẹ̀ yóò má bẹ̀rẹ̀ wò. Ẹni bá wá láwọn ní dé òun máa láwọn ní dé bá. Ẹ bá wa like, ẹ share, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀jọ̀ yàwó yọ̀ lọ́tún ló ti pè é. Yorùbá Nation is the only solution la fi ń kí n pé o. God bless Yorùbá Nation. Ọlọ́run á bùkún orílẹ̀-èdè mi. Ó dàbọ̀.